Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ òjọ̀kan update tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta, Ogun State, níbi tí arákùnrin kan ti fi ọ̀bẹ gé ọmọ ẹ̀ lórí. So ọwọ́ ti padà tẹ arákùnrin yìí, ó sì ti jẹ́wọ́, ó ti narrate story bí iṣu ṣe kún, ọ̀bẹ ṣe pa, ó ti ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí òun kó gbé irú ìgbésẹ̀ tó gbé. Abẹ́ẹ̀rí pé kọ́lọ́hún kó ṣàánú wa, kọ́lọ́hún máa fi ṣọ́ ẹ̀ ṣọ́ wa, kọ́lọ́hún má jẹ́ kára ní fẹsẹ̀ sí, kọ́lọ́hún má jẹ́ kí ìdí ó dì wá, kọ́lọ́hún má jẹ́ kí a bá olórí burúkú ká bá dòwò pọ̀, because ọ̀rọ̀ eléyìí báyìí sìn ó tojú súyàn, ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ó ní pé iṣẹ́ babaláwo ló ń kọ́. So ẹ̀yin náà ẹ máa gbọ́ nǹkan tó sọ, ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí. Ó jẹ́ nǹkan tó yáyàn lẹ́nu, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ń kọ̀yàn lóminú, tó dẹ̀ tún báyàn nínú jẹ́ pàápàá, because ìgbà tí irú èyí bá ń ṣẹlẹ̀ láwùjọ, ìgbà wo ni àwùjọ, ìgbà wo ni society fẹ́ tòrò, ìgbà wo lèèyàn fẹ́ fi ẹ̀dọ̀ lórí òróró, ìgbà wo lèèyàn fẹ́ fọkànbalẹ̀ sí ní agbègbè téèyàn bá ń gbé. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, a máa ń fún yín ní oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú ayé báyìí náà ni. So ẹ comment lọ́ndà comment section, ẹ jẹ́ ká mọ opinion yín sí arákùnrin yìí. Ó ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba pé kíjọba ó síjú àánú wò, kọ́lọ́hún ó ṣàánú wa. Ó ṣàfarabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Ọmọ ìlú wo ni? Ọmọ ìlú Ìjẹ̀mọ̀. Ọmọ ìlú Ìjẹ̀mọ̀. Ìjẹ̀mọ̀. Bẹ́ẹ̀ni sà. Nílùú Abẹ́òkúta táwa. Bẹ́ẹ̀ni sà. Ọmọ agboolé wo ni Ìjẹ̀mọ̀? Ìta Bàyìnbó ní sà. Ìta Bàyìnbó. Ní agbègbè wo ní Ìta Bàyìnbó? Ní agboolé Agbọ́ọ̀lẹ̀. Agboolé Agbọ́ọ̀lẹ̀. Bẹ́ẹ̀ni. Ìwọ ti tó ọmọ ọdún mélòó báyìí? 23 years ní sà. 23 years. Bẹ́ẹ̀ni sà. Ilé ìwé wo ló lọ? Ìtòkò ni mo ti kàwé sà. EAC ni ó kọ ilé ìwé mi. Secondary school àbí primary? Primary school. Primary school. Bẹ́ẹ̀ni. O jáde primary 6? Bẹ́ẹ̀ni sà. Ìjọ tẹ̀síwájú rárá? Rárá sà. O kàwé síwájú sí? Bẹ́ẹ̀ni sà. Ọdún wo ló bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ fá? Ó ti pẹ́ gan sà o. Lórí àtìgbà tí mo ti wà ní primary 4, òun ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ sà. Ló ti ń kọ́ṣẹ́? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ kí ló ń kọ́ ẹ̀? Iṣẹ́ Ifá ni mo ń kọ́ sà. Iṣẹ́ Ifá? Bẹ́ẹ̀ni sà. Ṣó ní Ifá ni yín nídìílé yín? Bẹ́ẹ̀ni sà. Àwọn oníṣègùn ni dádì tọ̀dọ̀ mi. Dádì mi dẹ̀ ti kú tipẹ́. Ìyá mi dẹ̀ ń lọ sí ṣọ́ọ̀ṣì. Kí ló wá ṣẹlẹ̀ kó tó di pé ó pa ọmọ bíbí inú ẹ̀? Kì í ṣe ọyàn kò wá láti ọwọ́ mi sà. Bó ṣe ṣẹlẹ̀ ní eléyìí sà. Ní ìjọ́ tí mo lọ sí ìjọ́ Sunday tó lọ, mi ò lọ sílé, ọ́fíìsì ni mo wà. Ìgbà tó wá di ìjọ́ Monday, mo wá lọ sílé pé kí n lè lọ wẹ̀, kí n dẹ̀ fún ìyàwó mi ní owó ní ilé. Ìgbà tí mo wẹ̀ tán, mo wá gbàgbé àwọn kankan sí orí ṣíà nínú yàrá mọ́ ẹ̀mọ́. Kí làwọn tó gbàgbé? Àwọn nǹkan tí mo máa ń fi sí àpò mi ní sà. Bíi kí ni? Bí nǹkan ṣọ́ra náà ní sà. Nǹkan ṣọ́ra? Bẹ́ẹ̀ni sà. Kí ló fi máa ń ṣe àwọn yẹn? Ṣé ẹ̀jẹ̀ náà ni? Rárá sà o, nǹkan ọ̀wọ́ ẹyọ kan náà ni sà. Ló máa ń fi sára? Bẹ́ẹ̀ni sà. Bóyá tí n bá fẹ́ jáde kó lé, mo á gbàgbé ẹ̀ sí orí ṣíà yàrá mẹ́mi. Ìgbà tí mo wá dé ọ́fíìsì, mo á wò pé àpò mi ò wú torí nǹkan rógódò ni. Mo á padà lọ sí ilé, mo á lọ mú nǹkan yẹn, mo á lọ tọ́jú ẹ̀ síbi tí mo fi sí nínú yàrá mi bẹ́ẹ̀. Ìgbà tí mo wá dé, mo á padà lọ sí ọ́fíìsì again. Ìgbà tí mo wá dé ọ́fíìsì, mi mọ nǹkan kan tó fẹ́ lù mí, mi tí ẹ lè sọ pé báyìí òun nìkan yẹn ṣe ṣẹlẹ̀, tí mo fi padà lọ sílé, tí mo lọ fi ṣe nǹkan tí ò dáa fún ọmọ mi. Mi lè sọ pé báyìí ni nǹkan yẹn ṣe ṣẹlẹ̀, mi lè kú ọ̀fìn sà. Kí ló lọ ṣe fọmọ ẹ̀? Ìgbà tí mo délé, mi lè sọ pé báyìí ni mo ṣe mú ọ̀bẹ, mi lè sọ pé báyìí ni mo ṣe rẹ́ ọmọ tí mo bí nínú mi lọ́rùn, mi lè sọ pé báyìí ni nǹkan yẹn ṣe ṣẹlẹ̀. Ìgbà tí mo wá ṣe nǹkan yẹn tán sà, mo wá sá lọ sí ọ́fíìsì padà. Kí n tó dé ọ́fíìsì, mo rí ìyàwó ọ̀gá wa kan, a máa pè ní ọmọ ẹkùn. Ìyàwó wọn fọṣọ níta. Mo wá ní kọ́jọ́ fún mi ní omi. Mo wá pé mo fẹ́ fi ṣan ẹsẹ̀. Mo wá fi omi yẹn, mo fi ṣan ọwọ́ mi. Mo wá dà tó kù sí ẹsẹ̀ mi. Mo wá lọ sí ọ́fíìsì. ìgbà tí mo dé ọ́fíìsì náà mi lè sọ pé báyìí gan ni mo ṣe rìn dé ọ́fíìsì
torí mi ò mọ nǹkan tó ń ṣe mí. Mi lè dọ́gbé sọ pé báyìí torí nígbà tí mo ti ń bọ̀ nìkan yẹn ti fẹ́ lómi lè sọ pé báyìí ìgbà tí àwọn ọlọ́pàá dà tán tọ́dẹ̀dì wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní ọwọ́ à ń bẹ̀ ní ìjọ tí mo sọ yìí gbogbo ṣáà èrò pọ̀ náà wá ní pé ká máa bọ̀ ní station àdàtán ní pé ká máa bọ̀ a dẹ̀ gbé ọmọ yẹn náà a gbé sí ọmọ 41 days. 41 days. Bẹ́ẹ̀ni. Ọmọ yìí ti pé 41 days. Bẹ́ẹ̀ni. Pé ká máa gbé bọ̀ ní station àti àwọn ọlọ́pàá tí ó wà ní àdàtán gbogbo wa àṣàdé police station bẹ́ẹ̀. Ìgbà tó wá fi mí ọ́n kí n lọ bá DP ọ̀gá lókè mo wá lọ bá wọn àti àwọn ọlọ́pàá tó kù náà. Ìgbà tí mo lọ bá wọn wọ́n ní kí ló ṣẹlẹ̀ kí ni mo mọ̀ pa nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ń gbọ́dọ̀ purọ́ mo wá purọ́ fún wọn pé mi ò mọ nǹkan tí kò sí ọwọ́ mi ní ibẹ̀ o mo purọ́ fún wọn bẹ́ẹ̀. Ìgbà tó máa tó ọ̀ṣà ní kí n wà nínú sẹ́ẹ̀lì torí wọn fi mí lẹ̀ sí wọn ní kí n wà níta nínú sẹ́ẹ̀lì lọ fi mí sí láti ìjọ ẹ̀. Ìgbà tó di ìjọ kẹta ìjọ ẹ̀ nínú sẹ́ẹ̀lì tí mo wà ó mọ̀ pé mi kì í máa sùn torí nǹkan yẹn jẹ́ nǹkan ìbànújẹ́ fún èmi náà pé mi ò mọ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ tí mo fi pa ọmọ mi gangan. Ìgbà tí ó wá di ìjọ kẹta ìjọ ẹ̀ mo wá pe ọlọ́pàá torí èrò pọ̀ nínú sẹ́ẹ̀lì ẹ̀ mi lè ráyè bọ́ sí iwájú láti lè pe ọlọ́pàá. Ìgbà tí mo wá padà rí wọn mo fi padà pe wọn tí mo fi jẹ́wọ́ fún wọn pé ọwọ́ mi ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ torí tí n bá rí ẹ̀jẹ̀ ní ọwọ́ mi gan ni mi ò lè mọ̀ pé èmi ni mo pa nǹkan tó ṣẹlẹ̀ ní tọ́bi gbé mi wá síbí báyìí. Irú ìyàwó wo ló ṣe fún ìyàwó ẹ̀? Kì í ṣe ìyàwó sáà. O tí ì ṣe ìyàwó? Ọmọ ọdún mélòó ìyàwó ẹ̀? 18 years ni sá. 18 years. Bẹ́ẹ̀ni. Ẹ kàn fúnra yín lóyún ni àbí? Bẹ́ẹ̀ni sá. Sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sá. Ìyá àti bàbá tiẹ̀ ń kọ́? Bàbá ti kú? Bẹ́ẹ̀ni. Ìyá ń kọ́? Ó wà. Ìyá wà? Bẹ́ẹ̀ni. Níbo ni màmá wà? Ó ṣe wá síbí báyìí ní àtijọ́ tàbí. Ibo ni? Ilé lọ́wọ́ ó dẹ̀ máa débi ilé. Ṣé ilé wọn ni ẹ̀ ń gbé? Níbo ni wọ́n ń gbé? Ilé tí mẹ́mi gbà mo wá gbà kan nínú yàrá ń bẹ̀ gbà ẹ̀yọ̀ kan gbà tọ́mọ ẹ̀ ti bímọ. Tó ti bímọ? Bẹ́ẹ̀ gbígbà tó ti bímọ mo wá gba yàrá kan nínú àwọn yàrá tó ṣì kù nínú ilé ẹ̀ mo gba ẹ̀yọ̀ kan. Kí n lè tún bẹ̀ ṣe kó máa lè sùn síbẹ̀. Ibẹ̀ lẹ wá jọ ń gbé? Bẹ́ẹ̀ni sá. Kó tó di pé o ṣe kínní lọ́jọ́ yẹn àwọn ìjẹ́wọ́ náà ti máa ń dáhùn èèyàn lóhùn bóyá àwọn kọ́sítọ́mà rẹ pọ̀ tán wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Èmi náà ní kọ́sítọ́mà lóòótọ́. Bí àwọn iṣẹ́ wo ló ń ṣe fún ọ? Mo ń ṣe iṣẹ́ fún kọ́sítọ́mà yàtọ̀ sí bóyá ọkọ̀ dáfá kí nǹkan sọ pé wọ́n máa ṣe nǹkan báyìí wọ́n máa ṣe nǹkan báyìí pé bóyá mo rí bóyá nǹkan kan wà níwájú ẹni yẹn kó lè tètè ṣe nǹkan yẹn nǹkan tèmi máa ń ṣe nìyẹn sá. Yàtọ̀ sí pé lómi dẹ̀ sọ pé bóyá ọjà òun ò tà kí n dẹ̀ ṣe ọṣẹ tí ọjà ẹ̀dẹ̀ máa fi tà nǹkan tí mo ṣe ni mi ṣe nǹkan tó bá nágbára fún yàn. Iṣẹ́ tó o fẹ́ ṣe lọ́jọ́ yìí tó o nídìí ẹ̀jẹ̀ ọmọdé fún. Mi ò ṣiṣẹ́ kankan èmi fún ara mi tí mo pa ọmọ gan mi mọ̀ pé mo pa ọmọ gan mi ò mọ̀ mi gbọ́dọ̀ kúrò fún ìsà. Lọ́mọ tẹ́ ẹ jọ sùn mọ́jú. Àjọ sùn mọ́jú torí ibo ni wọ́n sùn lọ́jọ́ ìjọ Sunday mi ò lọ sílé mi ò lọ sílé ọ́fíìsì ni mo sùn tó àlejò pọ̀. Ìjọ Sunday mi ò lọ sí ilé tó ọ́fíìsì ni mo sùn àlejò pọ̀. Ìjọ Monday àlejò tiẹ̀ gangan pọ̀ ǹjọ́ yẹn. Àwọn àlejò ọ̀gá ni tálejò bá ti pọ̀ lọ́fíìsì bẹ́ẹ̀ ó lè jẹ́ pé àwọn àlejò kọ̀ọ̀kan máa fẹ́ sùn sọ́fíìsì àwọn àdé máa fẹ́ sùn tiwọn. Ìjẹ́ ọ̀gá yín náà máa ṣe àwọn iṣẹ́ tó lágbára bá? Ọ̀gá wa kì í ṣe ohun iṣẹ́ tó lágbára sá. Níbo ni wọ́n ti wá rí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kó tó gba ẹ̀jẹ̀ ọmọ? Mi ò ṣiṣẹ́ kankan mi ì gba ẹ̀jẹ̀ ọmọ síbi kankan mi ò ṣiṣẹ́ kankan. O gba ẹ̀jẹ̀ sínú kankan? Mi ò ṣiṣẹ́ kankan ìgbà tó wá pè mí gan kí n tó mọ̀ pé ọrùn gan ni mo ti rẹ̀ mí mọ̀ pé ọrùn gan mo ti rẹ̀ mí lè sọ pé ìkan báyìí ló ṣẹlẹ̀. Ṣé kìí ṣe ìwọ ló lọ́mọ yìí ni? Èmi mo ní mi mọ bó ṣe ṣẹlẹ̀ ni. Sọ̀rọ̀. Mi mọ bó ṣe ṣẹlẹ̀ ni ó jẹ́ kí inú tèmi náà bàjẹ́ sá. O mọ bó ṣe ṣẹlẹ̀? Mi mọ bó ṣe ṣẹlẹ̀ sá mi lè kó ọ̀fun sá. Ṣé o ò dẹ̀ ṣe àwọn iṣẹ́ kan tí ó lágbára? Mi ò ṣiṣẹ́ kankan tó lágbára sá. O ò ṣiṣẹ́ tó lágbára? Mi ò ṣiṣẹ́ tó lágbára mi rẹ̀ ń báyọ̀ jà mi ò ṣiṣẹ́ tó lágbára sá. Ṣé o máa ń fa nǹkan? Mi ò fa kankan rárá sá.
orí fa nǹkan. mi fa kankan ara sa mi kì í fa kankan ara sa. níbo ló ti rọ́bẹ̀ tó fi pa ọmọ ẹ̀? ọ̀bẹ tí mo fi pa ọmọ ìjọ tí a lọ ra ẹran ní Kútọ̀, ẹran tí mo lọ ra ìjọ ìkómọ tábẹ́ ṣe. ọ̀bẹ ni mo rà, ọ̀bẹ ìwà lè kò lè yanjú ẹran yẹn tán. kò pa ẹran yẹn. mo wá lọ sí ọ́fíìsì ọ̀dọ̀ alọ́hùn, mo wá lọ mú ọ̀bẹ ìyàwó ọ̀gá mi torí ọ̀bẹ ẹlẹ́ran nìyẹn, òun la fi pẹ̀lú tá a fi ya ẹran yẹn lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹran lánìí. ọ̀bẹ tó wá rà níjọ́ kó mọ ọmọ yìí bẹ́ẹ̀ ni sà. iná ló tún fi ṣekú pa. mi mọ bóyá ìṣẹ̀lẹ̀ sà. sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà. ọ̀bẹ tó rà níjọ́ kó mọ ọmọ tó tẹ́fẹ́ fi ṣe ẹran níjọ́ kó mọ rẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọ̀bẹ yẹn náà gangan ló fi ṣekú pa níjọ́ tó pé 41 days. no 41 days ti kọjá sà, ó ti kọjá ó ti lé níjọ́ mẹ́ta. ó ti lé níjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni sà. kí ló ń retí lọ́wọ́ ìjọba báyìí? ojú kankan ju kọ́ ṣàánú mi lọ náà ni Kó ṣàánú. mi ò mọ̀ pé mi mọ bó ṣe ṣẹlẹ̀. o mọ bó ṣe ṣẹlẹ̀. mi mọ bó ṣe ṣẹlẹ̀ sà, mi lè pọ̀. àwọn ìwé tí wọ́n ń wo àwọn iṣẹ́ nínú ẹ̀ kó àwọn ìwé yẹn àwọn iṣẹ́ ńláńlá tí ń bẹ ń bẹ ńkọ́. mi ò níwèé. o ò níwèé. níbo ló ti wá ń róògùn tó ń ṣe fáwọn èèyàn? àkàsórí lèmi máa ń lo. àkàsórí. bẹ́ẹ̀ ni sà. ibì kan náà wàá ti gbọ́ àkàsórí. mi ò ní ṣe àwọn nǹkan. Lovers all over the world, a lérò pé ẹ̀gbọ́n nǹkan tí arákùnrin yìí sọ láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. So ẹ comment lọ́ndà comment section, ẹ jẹ́ ká mọ opinion tiyín. Ṣé kí àwọn ìjọba kí wọ́n dáríjì ni, àbí kí wọ́n sì fi pamọ́ sí àhámọ́, àbí kí ilé ẹjọ́ kó gbé ìgbésẹ̀ tó bá tọ́ tó yẹ? Because lérògbà àwọn kan mọ̀ wò pé ṣé ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ àbí ìyàwó ṣé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n rán lẹ́wọ̀n pé òun ló bí. A mọ̀ pé òun ló bí ọmọ yẹn lóòótọ́, ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́, kò ní agbára láti gbẹ̀mí ọmọ tó bí. Ìjọba sì ti gbọ́ sọ́rọ̀ ẹ̀. So ẹ jẹ́ ká mọ opinion tiyín ní comment section. So ẹ ṣé gan ni. So ẹ̀yin tó bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ share. So we love you all. Thanks for watching.